Ẹ káàbọ̀ sáfì ìjìnlẹ̀ lórí ìkànnì ATM Media TV. Ó kọ tèmi ò yí padà, Abubakar Toyin Mohammed ni àlejò wa. Ní kété tẹ́ ẹ ti dé ààfin ìjìnlẹ̀, ẹ ti ní àǹfààní sí ẹgbẹ̀rún 10,000. Ìyẹn tẹ́ ẹ bá gba gbogbo ìbéèrè wa. Kò tán síbẹ̀ o, ilé-iṣẹ́ kan bẹ kì í tán fitness ni. Wọ́n ní tí ẹ bá gba gbogbo ìbéèrè wa pátápátá láìsí kankan, ẹ ti láǹfààní láti ṣe jíìmù ọ̀fẹ́, ìyẹn eré ìdárayá lọ́fẹ̀ẹ́ lọ́dọ̀ wọn. Sọ́lá. Àlejò wa. Olúwarẹ̀ lọ. Bákan náà, tó bá jẹ́ pé ìbéèrè wú yín lójú, ẹ láǹfààní láti pe aráalé láti dá sí ètò. Olóṣù tí n bá pe aráalé tí n bá sọ tí n bá dáhùn ìbéèrè yẹn, ṣé èmi ni ẹ máa fi kọ́ ẹ̀bùn mi àbí ó ti jẹ́. Ẹ ti gbánu. Ó ti gbà. Sọ́lá. Ǹjẹ́ láyà? Àyà rẹ̀. Kì í ṣe bí àyà báyìí là ń sọ. Sáyà yín gbé. Àyà rẹ̀ gbé. Àyà yín gbà. Àyà rẹ̀ gbà. Sọ́lá. Kí ló kọ yín? Orúkọ mi ni Sàràbàdé Abdullahi tí gbogbo ayé mọ̀ sí àwọn ọmọ àtẹ. Ọmọ bíbí ìlú wo ni? Mo jẹ́ ọmọ pípẹ́ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìpínlẹ̀ Ọ̀ṣun lágbègbè bo? Ìwó Olódòba Tẹnibọ́lá. Iṣẹ́ wo lẹ ń ṣe? Iṣẹ́ tí mo ṣe máa sọ̀rọ̀ máa ṣe àdẹ́rìnpòṣónú ni. Àdẹ́rìnpòṣónú ni. Máa ṣe ẹ̀fẹ̀ àwàdà àdẹ́mọ̀lẹ̀ tún ń ṣọwọ́ máa ṣe cube lice network máa ṣe tá à ń ṣe déédéé sí wọn. Ẹ wo kòkò tí ń bẹ ní iwájú yìí, ìbéèrè 10 ló wà níbẹ̀. Ẹ sì láǹfààní láti mú ìbéèrè 5. Àlejò wa, ẹ mú béèrè. Olúwa wá tẹ̀lé ń padà. Ṣé mo ní àǹfààní àti wúrú? Tó bá ti wù yín, fọkàn yín balẹ̀. Ẹ má jáyà. Lórí ẹ̀yin. Ẹ sọ ìbéèrè tẹ́ mú fún wa. Ìbéèrè ẹlẹ́kẹ̀lú. Ìbéèrè kejì. Ìbéèrè kejì. Ṣé mi ní ká. Ìbéèrè kejì lọ báyìí wípé kí ni ìdí tí wọn kò fi di ìbẹ́pẹ mọ́ ẹrù ìyàwó? Mo dára mo gbọ́wọ́. Kí ni ìdí tí wọn kò fi di ìbẹ́pẹ mọ́ ẹrù ìyàwó? Tí wọ́n fi di ìbẹ́pẹ mẹ́rù ìyàwó. Bẹ́ẹ̀ni. Ẹ sọ pé ìbẹ́pẹ máa ń rọ̀. Tí ẹ bá ti mọ tó bá ti pẹ́ tó bá ti mú tó fẹ́ ta yóò tó lọ. Ẹkùn náà béèrè mọ́. Ẹ jẹ́ kó ìpè Ó rí yín lójú. Ẹ jẹ́ kí mi ò sọ ìdáhùn. Ẹ mú mi ò sọ ẹ jẹ́ kí n pè ẹ tí mo ti bá ti pè yàn pé mo ti dáhùn ìbéèrè náà. Nǹkan à ń gbìyànjú láti jẹ́ kẹ́ ẹ mọ̀ ní pé tí mo bá sọ ìdáhùn mi, tẹ́ ẹ bá wá ní pé kò dá yín lójú pé irọ́ ni mo pa, òun lẹ tó láǹfààní láti para lé láti bá wa dá sí tó. Ok, tí wọ́n bá dá sí tó bá yẹ pé nǹkan tẹ́ sọ òótọ́ wà ní mo ti jẹ́wọ́ wá. Rárá o, tó bá jẹ́ pé nǹkan tí mo sọ òótọ́ ni pé nǹkan náà lẹ́ni yẹn sọ, ó dájú wípé ẹ jẹ́wọ́ wa. Ṣùgbọ́n tó bá yẹ pé ó yàtọ̀ sí, ẹ jẹ́wọ́ wa nìyẹn. Ẹ jẹ́ kí n tó gbìyànjú sí. Ẹ jẹ́ kí n sọ túmọ̀ rẹ̀ fún iná. Mo ní kí n tó gbìyànjú sí ni. Ẹ ti mọ́yọ kan báyìí. Àwọn Yorùbá gbàgbọ́ pé bí wọ́n bá di ìbẹ́pẹ mọ́. Ẹ jẹ́ kí n sọ ìdáhùn. Ọ̀yà ẹ sọ. Tí wọ́n bá di ìbẹ́pẹ mọ́ ẹrù ìyàwó, ojú wọn ti pé bá kí ẹ pé tí wọ́n rí pé tí nǹkan bá ìbẹ́pẹ ìbẹ́pẹ ní ó ní kóró tó pọ̀ nínú. Pé bá yóò máa bí máa jọ pé kí ọmọ kan máa. Ẹkùn náà rẹ̀. Ìtumọ̀ rẹ̀ Yorùbá gbàgbọ́ pé bí ìbẹ́pẹ ti wà tí wọ́n bá la inú ìbẹ́pẹ tí wọ́n bá wa kó o ti ń bẹnu ẹ̀ jáde, ó túmọ̀ sí pé wọ́n ti wa gbogbo ọmọ tí ìyàwó bí. Mi tí mo sọ lẹ́nu mo ní pé kóró pọ̀ nínú ẹ pé. Ọmọ pọ̀ nínú rẹ̀. Nǹkan tẹ́ ẹ̀ ń sọ ní pé nǹkan tẹ́yìn gbìyànjú láti sọ ní pé tí wọ́n bá wa mo ò ní wa ọmọ inú rẹ̀ nítorí pé ọmọ pọ̀, ó túmọ̀ sí pé ọmọ pọ̀. Mo ti súnmọ́ náà. Nǹkan tẹ́ ẹ̀ wí nìké wá sí pé ọmọ pọ̀. Nǹkan tí wọ́n torí láti lè jẹ́ kó yé wa ní pé tí wọ́n bá ti wà báyìí ìyàwó ò ní gbọ́ pá kò ní gbọ́ kó. Ẹ mú béèrè mi. Ẹ mú béèrè mi. Jíìmù ti lọ báwọn, ẹ ti kùnà jíìmù. Ẹ mú béèrè mi.
ìbéèrè ẹ mú béèrè mi àfàyè gba gbogbo nǹkan báyìí ẹ kàn mú béèrè kan táyà yín já mi. ayé mi ò jà mo rí kankan tí wọ́n fẹ́ jó pé báwo fẹ́ mọ ìdáàfọ́ ni. ẹlẹ́ẹ̀kìlò ni ẹ sọ ìbéèrè ẹlẹ́ẹ̀kìlò tẹ mú. àyà yín ti wá ìbéèrè já ẹlẹ́ẹ̀kẹrin. ìbéèrè kẹrin lẹ mú. àlọ́ o àlọ́ ó ṣàìjò ó ń finú ta ó ń fẹ̀yìn ta kí ni o. ó ń finú ta ó ń fẹ̀yìn ta kúlú sọnù. kúlú sọ abiyamọ fẹ̀yìn sọ kúlú sọ abiyamọ fẹ̀yìn sọ ẹni kún wọ́n fi ti bò. ẹni kún ó ń ṣàìjò ó ń finú ta ó ń fẹ̀yìn ta kí ni. ni mo ti gbà. kúlú sọ ni máa fi inú ta tó máa ń fẹ̀yìn ta abiyamọ fẹ̀yìn sọ ẹni kún òfin ráyè mú kẹfẹtẹ. ó túmọ̀ sí wípé tẹ́ bá rí aláǹtakùn ní ìdáhùn rẹ̀ ó ń sá ìjò tẹ́ bá rí aláǹtakùn tí ó sì máa ṣe bí ìgbà pé ń jó ó ń sá ìjó nù ó wá ń finú ta ó ń fẹ̀yìn ta. ìwé rẹ̀ máa ń rí ogun àwọn aláǹtakùn ní ẹ̀kú náà rẹ̀. ẹ mú béèrè mi àlejò wa ìpele tá a wà yìí ẹ mọ ẹ dúró ìpele tá a wà yìí tí ẹ bá gba ìbéèrè mẹ́ta tó ẹ gba káàdì pé 500 òun lẹ́gbàá iléeṣẹ́ tó ṣe alápẹ̀tẹ̀rù rẹ̀ ní iléeṣẹ́ Ferrasius Pay ibẹ̀ ni wọ́n ti ń ta káàdì pé àti dátà lówó tí ò gbọ́pá. wàhálà iye tó yìí bàbá ṣètò fún mi wàhálà ẹ ṣètò náà yàrá ọkọ ni. ẹ mú béèrè mi sọlá ẹ mú béèrè mi. ọkàn mi sì ní kí n mọ̀ béèrè yìí o ẹ ní kí n mọ̀ wàhálà ẹ. ọjọ́ ń lọ ẹ jẹ́ ká tẹ̀síwájú. ẹ yẹ kí n mú látòrí ládàá pàtì sàlẹ̀ tí mo ti mọ̀ nípa. ìbéèrè tẹ́ mú ìbéèrè kìíní ni wọ́n lọ báyìí pé kí ni ìtumọ̀ orúkọ àmútọ̀runwá yìí alákọ̀ọ́kọ́ abíára kí ni ìtumọ̀ abíára. abíára abíáwó máa ya. àdáwọn àlóńlá. abíára. kí ni ìtumọ̀ abíára tí wọ́n bá ń pe ọmọ ní abíára kí ni ohun tó ṣokùnfà tí wọ́n fi ń pè ní abíára. tó yẹ kó fi ara bí wọn gbẹ̀bí ẹ̀ ń pè yà bí kì í ṣe pé wọ́n gbẹ̀bí kó fi ara bí. ara ni wọ́n fi bí kì í ṣe pé bóyá wọ́n ṣe operation cs wọn ara ni wọ́n fi bí ó túmọ̀ sí pé abíára náà lẹ́yìn náà máa jẹ́ báwọn. gbogbo abíára rẹ̀. ẹkùnà ìbéèrè ìtumọ̀ ọkọ̀ ẹ̀yọ̀ kan ẹ ṣáàdùn ẹkùnà aláwọ̀kọ́ ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ni ọmọ tí. ẹ mọ̀ ti sọ ẹyẹ kí n dàkejì. ẹlẹ́ẹ̀kejì olúgbòdì. ní kọ́ yẹ kó wá bàbá rẹ̀ ní kọ́ yẹ kó wá bí ọlọ́dẹ. ní kọ́ ẹgbà tí tó wà ní igbó. ní kọ́ ọlọ́dẹ. ní kọ́ bóyá. olúgbòdì. ẹkùnà ìbéèrè yìí àlejò wa ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ ẹ jẹ́ kí n dáhùn ìbéèrè aláwọ̀kọ́ tó jẹ́ abíára ó túmọ̀ sí pé ọmọ tí bàbá rẹ̀ ti kú nígbà tí bàbá rẹ̀ kú ìyá rẹ̀ wá mọ̀ pé òun ó wà nínú oyún ọmọ tí bàbá kú nìsín ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín bàbá kú ìyàwó sì wà láyé ṣùgbọ́n ó lóyún nínú ṣùgbọ́n àkọ́gbọ́n pòun lóyún nínú ọmọ tí wọ́n bá wá bí lẹ́yìn ìgbà yẹn kò ní wọ́n pè ní abíára so yìí olúgbòdì ó túmọ̀ sí ọmọ tó jẹ́ wípé ó mú ìka mẹ́fà wá sí ayé ṣe pé àwọn ọmọ mi mú ìka mẹ́fà wá kì í ṣe pé ẹni tí bàbá rẹ̀ ń sọdẹ àbí ìyá rẹ̀ ń sọdẹ ló wọ́n pè ní. abúlé ìpínlẹ̀ náà ọmọ méjì ni ó lè bóyá obìnrin òní tọkùnrin bá mú ìka mẹ́fà dà ní òní olúgbòdì tó bá jẹ́ obìnrin bàbá rẹ̀ ọdẹ lọ́dẹ inú igbó ni wọ́n ti. ẹsìnkú náà ìbéèrè káàdì pé ó ti lọ ẹ tún mú béèrè mi. sọ́wọ́dà ọlọ́ọ̀fẹ́. ẹ mú béèrè mi. wàhálà iṣẹ́ tó fún gbogbo kí ni ó jẹ́ iṣẹ́ tó fún gbogbo wàhálà yìí wàhálà yìí ń lọ tó ra mú. ìbéèrè mẹ́wàá lẹni kó wà bí. mẹ́wàá náà lẹ rí mi. ìbéèrè tẹ mú ìbéèrè kẹfà ni ọlọ́ba yìí pé kí ni Yorùbá ń pè ní lábàǹkadà. lábàǹkadà kí ni Yorùbá ń pè ní lábàǹkadà. lábàǹkadà. lábàǹkadà.
ọbẹ̀ farapẹ́ lábàkàdà. Lábàǹkàdà mo lè ràn yín lọ́wọ́ lórí ẹ̀ tó bá yẹ pé Nbọ ẹdun náà ìdí Yorùbá pè ní lábàkàdà. Lábàkàdà. Lábàǹkàdà. Ẹ má ti sọ ṣùgbọ́n tí mo lè ràn yín lọ́wọ́ lórí rẹ̀. Ok ẹ jẹ́ kí n ti sẹ́yìn náà kí lẹ́yìn rò pé kí ni ẹ lè jẹ náà. Nǹkan tó lè jẹ́ ti dáhùn rẹ o ti dáhùn rẹ o ara ẹ dúró èmi náà kọ́kọ́ tì sí iná kí tó wá kọrẹ sí lórí ẹ pé bá ọkọ rẹ tàbí kò kọrẹ tì kí ni nǹkan tẹ́yìn rò pé o lè jẹ lábàkàdà. Nǹkan tí ti sọ o yín padà sọ o ti sọ ya ẹ fọkàn yín balẹ̀ nǹkan tí Yorùbá ń pè ní lábàkàdà ó jẹ́ nǹkan tó jẹ́ pé lára àṣà aṣọ wíwọ̀ òjò wa. Ẹgbà o. Lára aṣọ wíwọ̀ àṣà aṣọ wíwọ̀. Kí ni nǹkan gẹ́gẹ́ lára aṣọ wíwọ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n pè ní lábàkàdà? Ìní àpàdà dá ọ̀nà rẹ̀. Ok ẹ̀rọ ìkọ̀kọ̀ tí ń ṣíwájú. Mo ṣàlàyé pé ibi tẹ́ ti lè mọ nǹkan tí wọ́n pè ní lábàkàdà. Lábàkàdà èèyàn ni máa wọ̀. Èèyàn ni máa wọ̀ a mọ̀ pé èèyàn ni wọ̀ ṣùgbọ́n kí ni nǹkan gẹ́gẹ́ tí wọ́n pè ní lábàkàdà? Lábàkàdà bí ẹ̀yà agbádá ni. Ẹ̀yà agbádá bí ìdànsíkí àbí. wọ́n jọ. Àlejò wa ẹ má jẹ́ ká fi àkókò ṣòfò ẹ kùnà ìbéèrè wọn. Ohun tí wọ́n ń pè ní lábàkàdà ó ní fìlà abetí ajá. Fìlà abetí ajá. Ó lè mú sọ ẹgbẹ́ tẹ bá wà ẹ lè wọ̀ lórí ìdànsíkí. Mo ní pé ọmọ ìyá ló wà àti agbádá ẹ lè wọ̀ lórí agbádá. Àmọ́ ọmọ ìyá ní ìtumọ̀ ẹ̀ sọ. Ẹ mú béèrè mi. Mo ní ọmọ ìyá ló wà àti. Ẹ ti kùnà rẹ̀ ẹ mú béèrè mi. Ṣètò. Ètò yìí lágbára lónìí. Ṣètò. Ṣètò. Ìbéèrè karùn-ún. Ìbéèrè karùn-ún lọ báyìí pé àlọ́ o à ń gúnyán ajá ń jó kí ni? Mo bẹ náà ń gbé ọrùn. À ń gúnyán ajá ń jó kí ni? Ọmú ni ẹ ọmú nù. Nínú gbogbo ìbéèrè wa látàárọ̀. Agogo eyín yé mi. Ohun tí ó yẹ yín jù nù. Yékéyéké. Ẹ gba ìbéèrè o. Eyín yé mi jù. Ẹ gba ìbéèrè o. Kí ni ìdí tó fi jẹ́ wípé à ń gúnyán ajá ń jó? Ẹ ṣàlàyé rẹ̀ fún wa. Tó fi jẹ́ ọmú. Tó fi jẹ́ ọmú pé ẹgbẹ́ tí àwọn ìyá wa tí wọ́n bá ń gún iyán kí wọ́n yá so yọmọ lókè yọmọ nílẹ̀ lè mọ ní pé ìyá ń bọ́ yẹn ajá ń jó. Ẹ gba ìbéèrè yìí. Àlejò wa ẹ kú iṣẹ́ àtàárọ̀. Nínú gbogbo ìbéèrè márùn-ún tó ń bẹ tẹ́ ẹ mú pátápátá ẹ gba ìbéèrè kan. Ẹkùnà mẹ́rin. Iye pé mo kù náà rẹ mo sọ ṣùgbọ́n ìrẹ́ ń gbé ọ̀rọ̀ rẹ tì. Ẹkùnà ìbéèrè mẹ́rin yẹn. Àlejò wa ǹjẹ́ ní ọ̀rọ̀ méjì mẹ́ta tẹ́ fẹ́ bá wa ará ilé sọ? Nípa ọ̀rọ̀ tí mo lè bá ará ilé sọ wọ́n ní pé àti ìwà pátá àti Yorùbá àti mẹ́hẹ̀ níbi Yorùbá ẹ jẹ́ ká gbìyànjú ká máa kọ́ ọmọ wa ní èdè Yorùbá nítorí irú ọjọ́ báyìí náà ni tó bá jẹ́ wípé báyà èmi náà fi taratara súnmọ́ àwọn àgbàlagbà ni ó ṣeé ṣe kí n jẹ gbogbo ẹ̀bùn torí bí mo ṣe ń wo gbogbo ìbéèrè tí wọ́n fi síbí náà kò ṣe ti tó ju ara náà ṣùgbọ́n ọlá wípé àsomọ́ àgbà àbí àgbélé dáadáa àfi ara sí àgbàlagbà ẹ̀yìn ló fà á tó ní ipò tó yẹ kí ká gbìyànjú gbogbo abiyamọ yẹ ká jẹ́ kí èdè Yorùbá ká má jẹ́ kó jẹ́ pé èdè Gẹ̀ẹ́sì láti máa kọ́ àwọn ọmọ wa jù. Àlejò wa ẹ ṣé gan ni fún pé ẹ wá sórí ètò yìí láti kópa níbẹ̀ láti lè ṣe ETE Media TV a fẹ́ fún yín ní ẹ wo ohun tí ń bẹ níwájú wa yìí ẹ wò dáadáa ọṣẹ ni àfọyín àbòyín pé ẹ wá sórí ètò wa àbòyín
ẹ ṣeun ẹ ṣé gan ni. iléeṣẹ́ yóò ní jóná. àmín 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 ẹ ṣé gan ni. nípa owó báyìí bọ́lá ti sà. láti sáwó kí lẹ gbà mo gbé ọkàn. ẹgbẹ́ ọ̀kan ojú wa tí yìí. mo gbé ọdún ẹni tó bá ìyá ìyàwó ẹ̀ létí ó ṣe díẹ̀ náà náà. ó sì díẹ̀ náà náà. gbìyànjú lápá. tó a ò ní rí jù báyìí lọ ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá fún ẹ̀yin tí ó wù lọ́kàn yín láti kópa tàbí ẹ fẹ́ gbé ìpolówó ọjà wá tàbí ẹ fẹ́ ṣe alágbàtẹ̀wò ètò yìí àǹfààní sísílẹ̀ lè pè wá sórí 08058989933 ó kàn tèmi ò yípadà Abubakar Tóyìn Mohammed náà ni a tún máa pàdé o ire.